gbòde o, ó gbòde o, àdùndùntàn gbòde o. Àdùndùntàn gbòde o, ó gbòde o, àdùndùntàn gbòde o. Eré tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni lóye, àdùndùntàn gbòde o. Eré aládùn, eré olóyin mọ̀mọ́, àdùndùntàn gbòde o. Àsìkò ti tó, eré ti bẹ̀rẹ̀ nìyẹn, àdùndùntàn gbòde o. Ọgbọ́n ọlọ́gbọ́n, òun la fi ń ṣọgbọ́n, àdùndùntàn gbòde o. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ń kíyèsára, àdùndùntàn gbòde o. Àsìkò ti tó, kájọ kọ́gbọ́n kún ọgbọ́n, àdùndùntàn gbòde o. Àsìkò ti tó, ó yá ká fìmọ̀ kún ìmọ̀, àdùndùntàn gbòde o. Ọmọdé ilé, gbogbo yín ẹ súnmọ́ bí, àdùndùntàn gbòde o. Ẹ̀yin àgbààgbà, ẹ wá kan fìdílé, àdùndùntàn gbòde o. Gbogbo wa pátá ló yẹ ká jọ wò ó, àdùndùntàn gbòde o. Ìrírí ńlá, ìṣẹ̀lẹ̀ tó fa kìkì, àdùndùntàn gbòde o. Àdùndùntàn, eré olóyin mọ̀mọ́, àdùndùntàn gbòde o. Eré ti yá o, ẹ máa bá wa ká lọ, àdùndùntàn gbòde o. Àdùndùntàn gbòde o, ó gbòde o, àdùndùntàn gbòde o. Àdùndùntàn gbòde o, ó gbòde o, àdùndùntàn gbòde o. Eré tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni lóye, àdùndùntàn gbòde o. Eré aládùn, eré olóyin mọ̀mọ́, àdùndùntàn gbòde o. Àsìkò ti tó, eré ti bẹ̀rẹ̀ nìyẹn, àdùndùntàn gbòde o. Ọgbọ́n ọlọ́gbọ́n, òun la fi ń ṣọgbọ́n, àdùndùntàn gbòde o. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ń kíyèsára, àdùndùntàn gbòde o. Àsìkò ti tó, kájọ kọ́gbọ́n kún ọgbọ́n, àdùndùntàn gbòde o. Àsìkò ti tó, ó yá ká fìmọ̀ kún ìmọ̀, àdùndùntàn gbòde o. Ọmọdé ilé, gbogbo yín ẹ súnmọ́ bí, àdùndùntàn gbòde o. Ẹ̀yin àgbààgbà, ẹ wá kan fìdílé, àdùndùntàn gbòde o. Gbogbo wa pátá ló yẹ ká jọ wò ó, àdùndùntàn gbòde o. Ìrírí ńlá, ìṣẹ̀lẹ̀ tó fa kìkì, àdùndùntàn gbòde o. Àdùndùntàn, eré olóyin mọ̀mọ́, àdùndùntàn gbòde o. Eré ti yá o, ẹ máa bá wa ká lọ, àdùndùntàn gbòde o. Àdùndùntàn gbòde o. Àdùndùntàn gbòde o, ó gbòde o, àdùndùntàn gbòde o. Eré tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni lóye, àdùndùntàn gbòde o. Ìyá àdìgbò, ọ̀rọ̀ ẹkún kọ́ leléyìí, Ọlọ́run níjọ́ ọ̀rọ̀ ẹkún, ọ̀rọ̀ tá a wá bá ọ sọ ọ̀rọ̀ ọmọ rẹ ni, àbí bẹ́ẹ̀ kọ́? Ó ṣe rí nù. Àdúrà rẹ ó gbà, ò ní dààmú, ó jèrè ọmọ náà. Gbogbo fámìlì wa ní apawọ́pọ̀ ní aláwa méjèèjì wa, ká wá ṣàlàyé fún ọ. Sọ ọmọ pọ́kọ rẹ nígbà wà láyé, olóṣèlú ọ̀ràn ni tọ́lámìlá kánú òṣèlú, àmọ́ ọkọ rẹ kàwé ní o, àbí bẹ́ẹ̀ kọ́? Ó kàwé ẹ̀gàn lé ẹ̀ lágbólé wa o, ó kàwé. Béèyàn ọba kàwé nínú olóṣèlú yọ kàwọ́ pọ́nyìn báyìí ni. Bàtà ẹgbẹ́ rẹ ni ọmọ kó yẹ́sà ni ọmọ sí. Mo dúkìá ọkọ rẹ yìí, kò sẹ́nìkan tí ọbọ̀ dúró, o ti gbọ́? Ọlọ́run ṣàánú rẹ o, ọmọ náà Ọlọ́run jọ lámìláka, bí bàbá rẹ ṣe lámìláka, òun náà lámìláka. Bọ́ bá sì ní ìdìrànlọ́wọ́ wa, àbí? Ọ̀kàrí tí mo fẹ́ sọ náà, tó bá ní ìdìrànlọ́wọ́ wa, má jìnnà ságboolé. Ẹ̀yin bàbá ọkọ mi, bẹ́ẹ̀ lọ̀rọ̀ ṣe rí o, bẹ́ẹ̀ lọ̀rọ̀ ṣe rí o. Àwọn ló ṣe fún ọ ní ìmọ̀ràn lórí rẹ̀, báyìí láàṣẹ yìí, báyìí láàṣẹ yìí, mo sì rí inú, orí ò ní ta ọ́, mo sì ní wọ̀ ọ́.
gbogbo mi bá lọ. ẹ pẹ fún wa ojú òní tí yín ẹgbẹ́ yín ọ̀dà náà ẹ̀rù ní bà ọ́ ẹ̀rù ní bà ọ́ gbòde o àdùdù tán gbòde o eré tó ń kọ́ni lọ́gbọ́n tó ń. ẹ̀yin ọlọ́kadà ẹ̀ tó dúpọ̀ rọ àbí. bí ìpátá bí gangan kan tẹ̀ ń ṣe ó ní ó jẹ́ kéèyàn fẹ́ trust yín ṣùgbọ́n ṣá mo dán yín wò ní lẹ́yìn náà bá dẹ̀ sọ ọmọ dáadáa déédéé ẹ sá mọ́ fojú mi ọ̀nà ṣé ẹ rántí gbogbo àdéhùn tá a jọ ṣe ẹni tó mú yín wá ló jẹ́ kí n fi ọkàn balẹ̀ wípé ẹ̀ ní ṣe rádaràda ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ mọ́ fojú mi ọ̀nà o sẹ́wọ̀n pọ́kadà náà ni gbogbo agbẹ́kẹ̀lé inú ilé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ń rí yín o tí n bá dẹ̀ wá rí yín sẹ́wọ̀n pẹ́ ti fi lé yín hàn mí ibẹ̀ ni mò ń bọ̀ màá dẹ̀ wá béèrè owó mi lọ́wọ́ yín. mami sẹ́rí lùlù yìí tẹ́ bá bẹ Síkírù Pàṣọwò ẹni bọ́sọ̀ tẹ́ bá dé kò sí wọ́n nìtan ni ẹ fọkànbalẹ̀ ń pa pé mo máa jẹ́ ń lówó títí jọ́ mẹ́ta kan màá kílẹ̀ owó yẹ and then ilé tí mo fi hàn yẹ dáàdi wa mẹ́rin ló bí èmi ní abẹnú gan bẹ̀ ẹ bá béèrè Síkírù bẹ̀ ọwọ́ kan ni àtẹ́tà àtẹ́ bá tiẹ̀ wá gan ẹ̀tẹ̀ máa bẹ́ẹ̀ mi náà wájú ta pẹ̀lú ògùn Ọlọ́run mi ní disappoint yìí mọ́ mi. bẹ́ẹ̀ bá sọ bẹ́ẹ̀ mo gbà yín gbọ́. ẹ ṣe máa mo dúpẹ́ o sọ àwọn ọmọ gbogbo ilé ìbà ẹ pẹ̀ fún wa o ẹ ṣe máa mo dúpẹ́ o. ẹ ní jáàmù o ẹ má ṣe sùúrù o ẹ má ṣe gìràgìrà bọ́ ẹgbẹ́ yín ṣe é ṣe o mo fẹ́ láǹsì yín o owó tó kó wà nǹkan tí ìbá ṣe pé kò ṣe sọ mi ò ní ìgbà ṣùgbọ́n nǹkan kan lè yàn fún ìgbà ìyàwó. àdùdù tán gbòde o eré tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni lóye àdùdù tán gbòde o eré aládùn eré olóyin mọ̀mọ́ àdùdù tán gbòde o àsìkò ti tó eré ti bẹ̀rẹ̀ nìyẹn àdùdù tán. Adigun báwo ni? Kúṣẹ́ wà tààrọ̀. Kúṣẹ́ pẹ̀lẹ́ wà tààrọ̀. Ṣé dára ẹ dé ma? Adúpẹ́. Eré aládùn eré olóyin mọ̀mọ́ àdùdù tán gbòde o àsìkò ti tó eré ti bẹ̀rẹ̀ nìyẹn àdùdù tán gbòde o ọgbọ́n ọlọ́gbọ́n òun la fi ń ṣọgbọ́n àdùdù tán gbòde o ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ń kíyèsára àdùdù tán gbòde o àsìkò. Adigun. Yes. Ọkọ mi ò jẹun látàárọ̀ ìwé náà ló ń kà mo lọ mo bọ̀ orí ìwé ni mo bá o mo gbóúnjẹ sílẹ̀ látàárọ̀ ò jẹ́ Adigun. Mọ́mí ẹ má wulẹ̀ bọ́dà lórí pé mo jẹun tàbí mi ò jẹun ẹsẹ̀ bẹ́ẹ̀ mi mo nira mẹ́jẹ́ kí mo kàwé iná ẹ̀yin àgbà náà lẹ́sìn máa ń pa lówe pé téèyàn bá fi wúra òyì dandan ni kó kọ lójú ẹ fún mi láyè láti máa kà wọ́n ẹ jọ kékeré ló ń jẹ ṣe ti gbọ́. máa ń lo jẹun sórí tó bá jẹun ní ìsìn á tún fọgbẹ́ ẹnu ìdánwò tó fẹ́ ṣe gan kó tún mọ̀ lọ disturb ẹ̀jọ́ torí Ọlọ́run lọ jẹun kìràkìtà ọ̀dà kankan ntọ́nà ti parí lóyún kò ní wàhálà mọ́ tó ti yẹ dápọ̀ pọ̀ ní wà lọ jẹun jọ torí Ọlọ́run dápọ̀. ẹ ò mọ́mí mo understand ẹ máa lọ nulẹ̀ màá bá yín màá wá jẹ tó bá ti tásìkò máa gbé máa jẹ. ọgbọ́n àdùdù tán gbòde o àsìkò ti tó ó yá ká fìmọ̀ kún ìmọ̀ àdùdù tán gbòde o ọmọdé ilé gbogbo yín ẹ sún mọ́ bí àdùdù tán gbòde o ẹ̀yin àgbààgbà ẹ wá kan fìdílé. ẹ wá sì tó jáde lọ́mọ ṣàánú mi ọlọ́run mọ̀ jẹ́ sórí sí i. ọ̀rẹ́ mi báwo ni. dáadáa ni ìyá àdìgbò ìyá àdìgbò ọ̀kàrè sórí pé àfibí sólóore ni ọ́ ní tí mo ṣe wọ̀n dàbí mo kó àjọ mo sì fi bọ̀ ọ́ láṣìírí ọwọ́ á fẹ́ tú èmi náà láṣìírí àbí bẹ́ẹ̀ kọ́ ibà ọmọ pé wóróbo tí mò ń tà mò ń fi ń rúnra tí mo fi ń dàjọ́ ó sì mú di ó sì délé mọ́lẹ̀ sóò ní sanwó mi mọ́ ni àbí kẹsàn-án owó tí mo fi ń ṣiṣẹ́ náà nù sọ
bọ̀ jẹ́ kọ́bọ̀ ò fún mi ń bẹ̀ kó o tiẹ̀ máa san owó ìdíẹ̀díẹ̀ wọ́n mọ̀ pé o fẹ́ san àbí sẹ́ni gbogbo ńgbà tí gbogbo nǹkan lóyìn sọ ẹsẹ̀ mọ̀ bọ̀ jẹ́ ń bẹ̀ mo ní ṣe mọ̀ bọ̀ jẹ́ ń bẹ̀ dá mi lóhùn lẹ́yìn kájọ lóde kájọ darí èwo ni mo rí wàá gbọ́ o wọ́n sọ mí dolórí burúkú bíi tiẹ̀ o àbọ̀rọ̀ mi ò yí ọ wo bí tọ́ wà síbẹ̀síbẹ̀ náà wo wóróbo tèmi ń ta dákun torí Ọlọ́run mo fi Ọlọ́run bẹ̀ ọ́ mo fún ọ ní òníṣọ́tòlá tọ́ ọ̀bá wá owó mi fún mi ìtọ́ ń wá lẹ́yìn ìsìnkọ́ ó rí lẹ́yìn èwúrà o àbọ̀rọ̀ mi ò yí ọ kò jù bá lọ kí n dákun pé mo ṣe kí ni. mo sanwó rẹ. ọ̀rọ̀ rẹ ti kó mẹ́ ọ̀rọ̀ rẹ ti kú ọ̀nà eléyìí ọ̀gbọ́n tí wọ́n lájẹ́ ní gbójú ọ̀rẹ́ jẹ́ mọ́ pè mí lọ́rẹ̀ lákòókò tá a wà yìí owó mi ni ọwá fún mi ọ̀gbọ́n bí má mú mi lẹ̀ lábẹ́ mi lẹ́bẹ̀ yà. dákúnjọ́ pátá ló yẹ ká jọ wò ó àdúdú tó gbòde o ìrírí ńlá ìṣẹ̀lẹ̀ tó fa kìkì àdúdú tó gbòde o àdúdú tó eré olóyin mọ̀mọ́ àdúdú tó gbòde o eré ti yá o ẹ máa bá wa ká lọ àdúdú tó gbòde o eré ti yá ẹ máa bá wa ká lọ àdúdú. Adigun Adigun dunu kí ló ń ṣe ní skul ìwọ nìkan kò tẹ́ nísìn a máa bẹ sọ̀rọ̀ o máa sọ pé ọ̀nà tiwa ọ̀tọ̀ ọ̀nà tiẹ̀ ọ̀tọ̀ kò wá tẹ̀ àwọn ìjùpá jùsẹ̀ ìwọ ni ẹ máa ṣe pé ìwọ nìkan ló mọ̀ ọ́ tán wọ́n ló mọ̀ ọ́ jù nǹkan kan ò yé ẹ ó mọ̀ yí pé ẹni tó bá mọ̀ wé òun nìyẹn ló mọ̀ wé torí ẹni tó bá mọ̀ wé àwọn yẹn àwọn ò mọ̀ wé so wá rí nǹkan báyìí ìwọ nǹkan tó gbà adé ń já ẹ sí wá bá irú àwa yìí káwá fi ọ̀nà hẹ́n kò rí náà ìwé ló gbà yẹn result ló gbà yẹn so lè lọ fi hàn lé báyìí so lè lọ fi hàn lé wò káwọ́ kúrò lẹ́rán kò mọ́ ìrònú ò bá ọ̀rọ̀ ẹ báyìí sórí màá advice ẹ fún nǹkan kan lọ lé ẹ wà wẹ̀ tán wà á ṣe necessary something tó yẹ kó ṣe tó o bá mú lọ́dún yìí o lè mú lọ́dún tó ń bọ̀ tó o bá tẹ̀ wá mú lọ́dún tó ń bọ̀ ó wá pẹ́ tó bí ọdún méjì sísìn wà á tún mú náà jóná ta ló tún rí ní school àwọn tíṣà gan tán ní káwá gan àti 12 náà ti lọ lé kí ni wọ́n wá ń dúró ṣe Adigun wà kú wà kàn parẹ́ tí bá ṣe pé mi tí mò ń kọjá nísìn tí mo rí ẹ níbi tó ti banú jẹ́ tó bá kú nísìn ajá lásán ni ó kú jòkú ẹ wẹ tó bá tiẹ̀ kú bí mo ṣe kọjá yẹn irú èmi lè kọjá kí n dẹ̀ rí òkú ẹ kí n gbé lọ lé fáwọn òbí ẹ ṣùgbọ́n tí irú èmi ò bá kọjá ní irú táìmù yìí tó bá kú sọ̀rọ̀ pé ìwọ ajá ló ń lọ yẹn sọ̀rọ̀ pé ajá ni ó jòkú ẹ Adigun èmi kọ́ ni mò ń bẹ́ ẹ sọ̀rọ̀ ni kò tiẹ̀ dáhùn sọ̀rọ̀ mi rárá kò ní dáa fún ẹ èmi bẹ́ ẹ sọ̀rọ̀ ìwọ́n fi mí kò ní dáa fún ẹ wá rí èmi màá fọ̀nà ẹ. di motive oró bàbá yóò ó kú síbẹ̀ ìyálà ìyá bàbá ẹ ìyálà ìyá bàbá ẹ. lọ kí ló wáá dé tó jẹ́ kọ́ta lẹ́nu lórí ọ̀rọ̀ mi báyìí ọmọkùnrin yóò sì kíyèsára òjò ń payọ̀ inú òrì ń dùn ta ni tí ò ní bá. eré tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni lóye àdùdù tó ń gbòde o eré aládùn eré olóyin mọ̀mọ́ àdùdù tó ń gbòde o àsìkò ti tó eré ti bẹ̀rẹ̀ nìyẹn àdùdù tó ń gbòde o ọgbọ́n ọlọ́gbọ́n òun la fi ń ṣọgbọ́n àdùdù. kí ló fà á tó fún ronú. èsì ìdánwò tí mo ṣe ni ò dáa. kì í ṣe pé sí ìdánwò rẹ ò dáa wọ́n gbé èsì ìdánwò rẹ fẹ́ lòmíì ni ṣùgbọ́n wàá gbọ́ kínní kan tí màá sọ fún ọ èsì ìdánwò rẹ tẹ́gbẹ́ fẹ́ lòmíì ó wà á tún padà tún sí i
torí wọ́n ní bí èèyàn bá ṣubú kì í mẹ́rù dì ṣùgbọ́n kó tó tún ṣe wà á múra sí àdúrà gidigidi wà á gba àdúrà sọ́nà Ọlọ́run kó gbé rẹ tì tó ti gbọ́ ẹ̀lẹ́ báwọn ṣàmọ̀nà rẹ. ẹ ṣé o. irú àlàbùkù wò lélẹ̀ àdúrà mọ̀ dá o ìwọ Ọlọ́run wọ́n ṣàánú fún mi o ẹsẹ̀ kọ̀ọ̀kan ẹsẹ̀ àmọ́mọ́ dá tẹ̀m̀bẹ̀lẹ̀kùn rí inú tí inú mi ní í ṣe Olúwa dáríjì mi o asọ́nimọ́ ayé mọ̀jẹ̀kú sọ mi mú o Ọlọ́run tó pọ̀ nípa àtàgbára wá sáláàbò lórí mi o ẹ̀mí mímọ́ nínú òde ọ̀run sáláàbò lórí mi o wọ́n jẹ́ kí n sì sí nínú ayé o ó wà láwọn ilé Ọlọ́run ó ga o wọ́n jẹ́ ká gbára òkùnkùn oníláṣẹ lórí mi Ọlọ́run ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ń kíyèsára àdùndùntàn gbòde o àsìkò ti tó kájọ kọ́gbọ́n kún ọgbọ́n àdùndùntàn gbòde o. ẹ káàsán lé o. ẹ káàsán máa. ẹ káàsán sá. ẹ jọ Síkírù mo bèrè. Síkírù. ẹ̀wọ̀n bàbá onílé yìí. point of correction ma Síkírù ò gbé ibà ẹ̀ mọ́ and kì í ṣe bàbá ẹ̀ ló nílé bàbá tèmi ló nílé. ó ní bàbá ń lọ nílé lówì. màmá sí kò sí. ó gbà kàdà lọ́wọ́ mi ó ti sanwó díẹ̀ wá ní kí wọ́n á gbà yòókù ń bí. màmá Síkírù ti gbá yín. ẹ jẹ́ o Síkírù gbà mí. ìmọ̀ ó jẹ èmi gan lówó gan. Síkírù. tó fi sá aya nílé bíi yàrá kan ló gbà tó ń gbé so fún dèjì sọmọ bàbá tèmi o. mọ́mí ẹ̀ ṣe lọ mo dúpẹ́ lọ́wọ́ yín o ṣe é rò pé mi ní kó ìranù. ẹ̀yin ọlọ́kadà ẹ̀ tó dúpẹ́ rọ àbí. bí ìpátá bí gangan kan tẹ̀ ń ṣe ó ní ó jẹ́ kéèyàn fẹ́ trust yín ṣùgbọ́n ṣá mo dán yín wò ní lẹ́yìn náà bá dẹ̀ sọ ọmọ dáadáa déédéé ẹ sá mọ́ fojú mi ọ̀nà ṣé ẹ rántí gbogbo àdéhùn tá a jọ ṣe ẹni tó mú yín wá ló jẹ́ kí n fi ọkàn balẹ̀ wípé ẹ̀ ní ṣe rádaràda ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ mọ́ fojú mi ọ̀nà o sẹ́wọ̀n pọ́kadà náà ni gbogbo agbẹ́kẹ̀lé inú ilé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ń rí yín o tí n bá dẹ̀ wá rí yín sẹ́wọ̀n pẹ́ ti fi lé yín hàn mí ibẹ̀ ni mò ń bọ̀ màá dẹ̀ wá béèrè owó mi lọ́wọ́ yín. mọ́mí sẹ́rí lùlù yìí tí wàá bẹ Síkírù pàṣọwò ẹni bọ́sọ̀ tẹ́ bá dé kò sí wọ́n nìtan ni ẹ fọkànbalẹ̀ ń pa pé mo máa jẹ́ ń lówó títí jọ́ mẹ́ta kan màá kílẹ̀ owó yẹ and then ilé tí mo fi hàn yẹ dáàdi wa mẹ́rin ló bí èmi ní abẹnú gan bẹ̀ ẹ bá béèrè Síkírù bẹ̀ ọwọ́ kan ni àtẹ́tà àti bá tiẹ̀ wá gan ẹ̀tẹ̀ máa bẹ́ẹ̀ mi náà wájú ta pẹ̀lú ògùn Ọlọ́run mi ní disappoint yín mọ́ mi. bẹ́ẹ̀ bá sọ bẹ́ẹ̀ mo gbà yín gbọ́. ẹ ṣe máa o téèyàn bá fi mo dúpẹ́ o gán yàn wò. sọ àwọn ọmọ gbogbo ilé ìbà ẹ pẹ̀ fún wa o ẹ ṣe máa o lágbára mo dúpẹ́ o. Ọlọ́run ẹ ní jáàmù o ẹ máa ṣe sùúrù o. ayé Síkírù yóò ní dáa o àmín. kò ní sóríire láyé ẹ. àṣẹ. ní nǹkan tó jẹ́ pé lèmi àtọmọ mi ń jẹ. ẹlẹ́dàá mi o Síkírù ògbé ń bì. pàápàá. ǹjẹ́ ẹ bá mọ ibi tó wà. mo ríra mi yá. Olúwa o. sẹ́pọ̀ ọmọ ìgbẹ́ mi ni kò ní dáa fún níbi ó bá wà ṣe ní ọjà àmù. àṣẹ. Síkírù gbá mi. Olódùmarè. ó dára rárá o ajé òdi o. kò ní dáa fún ọmọ yìí kò ní dáa fún. ayé Síkírù ti bàjẹ́ bí ṣe ń gbára lé ní gbára oko irú abiyamọ tó tó báyìí ẹ pẹ̀lẹ́ náà Ọlọ́run ó ṣàánú yín o. ó yá ká fìmọ̀ kún ìmọ̀ àdùndùntàn gbòde o ọmọdé ilé gbogbo yín ẹ súnmọ́ bí àdùndùntàn gbòde o. ọmọlẹ́wà kí ló dé òtí ẹ̀ kí ni ara ṣé à ń jà ní àbí kí ni ó fa ti ojú ẹ̀ tó lè sin báyìí. kí ẹ ó tọ́jọ́ mélòó tó ti dé bíbá.
Ení ìyàtọ̀, òjò ní láti rọ̀. Ọmọlẹ́wà, má ṣe báyìí náà. Gbogbo ibi tó ń ronú lọ yẹn ó ti pọ̀ jù. Ìwọ náà mọ̀ náà. School mi ò jẹ́ kí n láǹfààní láti mọ̀ wá sọ́dọ̀ ẹ̀ àti pé ìwé tí mo tún ń kà fún exam ló fà á náà. Má bínú sí mi. School ló yẹ kójú ẹ̀ scarce. Má bínú sí mi, mo ti bẹ̀ tó ń tó lọ lọ. Okay. Ọmọlẹ́wà, ìrànlọ́wọ́ kan ni mo sì bá wá sí ọ̀dọ̀ ẹ̀. Yóò ràn lọ́wọ́ wò ni? Mọ́mì mi yá owó kan nínú ẹgbẹ́ tí mo ń sìn. Ẹni tó yẹ kó kọ́kọ́ gba owó yẹn ó gbà, ṣùgbọ́n wọ́n rò pé mọ́mì mi nílò owó yẹn ó wá kó yẹn fún wọn. So ìgbà tí mọ́mì mi wá fẹ́ sanwó yẹn wọn ò láǹfààní láti tètè rí owó yẹn padà fún ẹni yẹn. So yẹn wá mú ẹni yẹn láti wá máa sọ̀rọ̀ sí wọn bó ṣe wù ló ṣe ń sọ̀rọ̀ sí wọn ní ilé. Ó máa sọ̀rọ̀ bí ìgbà gbogbo ọmọ ìkiri ẹgbẹ́ sọ̀rọ̀. Inú ilé lèmi wà tí mo tẹ̀ tí ń kàwé lọ́wọ́. Mọ́mì mi ò sọ ọkàn ó mọ̀. Torí owó tó ti rí fún yẹn náà lè lè ká lè rí ọmọ ọkọ tó máa sọ. So yẹn wá touch mi gan lọ́jọ́ kí n wá sí ọjọ́ pé bóyá o lè avoid owó yẹn fún mi. Why not? Èló lówó náà? Kò pọ̀ púpọ̀ 15,000 naira péré ni. 15,000 naira. Màá fún ẹ ní 15,000 naira. Ṣùgbọ́n wàá ṣe nǹkan tí mo fẹ́. Ọmọlẹ́wà, kí ni nǹkan náà? À wọlé, a gbọ́dọ̀ ara wa. A dẹ̀ fún ẹ 15,000. Ọmọlẹ́wà, kí ló dé? Ọmọlẹ́wà, mo ti sọ fún ẹ anything tó bá ti fẹ́ mo rí láti ṣe fún ẹ. But nǹkan tí mi náà sọ pé wà fún mi, promise ni wàá ṣe fún mi. Mo wà fún mi. Kò sí problem. Jẹ́ kí n bí ẹ get drink. Kò sí nice. Ọmọlẹ́wà sáwọn ojú ká máa. Àfà, ẹ kúrò. Ẹ ra o. Ẹ lẹ́sà. Ẹ jàre. Ẹ kújọ́ mẹ́ta. Oo. Ẹ pẹ̀lẹ́. Ọmọ mi yìí ni mo mú wá rí àfà. Ó lálàá kan. Àlá tó sì láàyè yìí kò yé mi. Ó fẹ́ ṣèdánwò kan ní àìpẹ́ yìí síléèwé gíga. Àlá tó láàyè yìí ó sì jẹ mọ́ iléèwé tó ń lọ. Ìdí nù tí mo fi ní kájọ débì kẹ́ ẹ bá wa yẹ̀wò. Ẹ ṣeun. Níbi àbábẹ̀wé àti náà là bẹ̀wé kọ́kọ́rọ́ ọgbọ́n. Ẹnìkan yìí sẹ́yìn gbogbo dọ̀là. Ìyá, ẹ mọ̀ kan. Ìyá, n tí mo fẹ́ sọ ń pa ọ̀rọ̀ ọmọ yín kò sí nǹkan tó lè pọ̀ ńbẹ̀. Ṣùgbọ́n oògùn ọ̀jẹ̀ ń bí dáàtì rẹ̀ṣẹ̀ ẹranko. Tí n bá fò ní fọ̀ láfàtẹ̀sùn báyìí, tí ìbájẹ́pọ̀ náà bá ṣe àdúrà tọ̀dọ̀ rẹ̀, irọ́ lásán lè yàn sí. Yín ṣe tọ̀dọ̀ tèmi ládùúgbà tọ̀dọ̀ tèmi, òun náà ládùúgbà kan tí ó ṣe torí àṣeyọrí rẹ̀ ni o. Sọ̀rọ̀ mi yín dáadáa báwọn. Àgbàgbọ́yé. Ẹ wàá lọ kìlọ̀ fún lásìkò tí bá ń ṣàdúrà yìí lọ́wọ́. Kò gbọ́dọ̀ bá obìnrin ní àjọṣepọ̀ kankan. Sọ̀rọ̀ mi yín kò jù bá náà lọ. Ẹ ṣé wàá fà. Mo tún máa dé bí wọ́n bá ṣe jẹ́. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé o. Ọlọ́run wà pẹ̀lú wa. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ẹ kílé o. Ẹ ṣé o. Àdìgún. Yes. Ó ló fẹ́ bá mi sọ̀rọ̀ kan. Bẹ́ẹ̀ ni mà. Sẹ́rí ọ̀rọ̀ yẹn ti wà nù mí ó ti tó ọjọ́ mẹ́ta. Ṣùgbọ́n àìgbélé yín kò jẹ́ kí n láǹfààní láti lè bá yín sọ nǹkan yẹn. Mọ́mì nípa ọ̀rọ̀ owó tẹ́ jẹ Ìyárísí tó wà ní ìsàlẹ̀ ń bẹ̀ yẹn ni. Màmá yẹn bó ṣe ń fínná mọ́ yín lórí ọ̀rọ̀ owó yẹn ó ń jẹ́ ẹ̀dùn ọkàn fún mi. Kódà ká ní pé kì í ṣe ọ̀rẹ́ ni ẹ̀yin pẹ̀lú ẹ̀yin, ó lè gbìyànjú láti lọ pe ọlọ́pàá kó fi mú yín. Ìyá yẹn rí sí yín gan o, Ọlọ́run wa gbọ́ orúkọ ọmọ ọlọ́dẹ rú mi. Mọ́mì bí ọ̀rọ̀ owó yẹn ṣe ká mi lára tó, ẹ̀yin náà kúkú mọ olólùfẹ́ mi Ọmọlẹ́wà. Ìgbà tí mo dẹ̀ dọ́dọ̀ ẹ̀ tí mo ṣàlàyé fún un, ó ní pé nǹkan kan tó wà ń bẹ̀ ni wípé
òun á fún mi ní owó yẹn ṣùgbọ́n èmi pẹ̀lú òun á jọ ní àjọṣepọ̀. Mo wá rò pé àjọṣepọ̀ mi ò sọ nǹkan kan pẹ̀lú ẹ̀ náà mi ò dẹ̀ sọ anything. Mo ní pé ìgbà tí n bá délé tí n bá sọ fún yín nǹkan tí ẹ̀yin náà bá rí sọ sí because bí torí owó yẹn ló gbé mi lọ síbẹ̀ o mi dédé fẹ́ lọ síbẹ̀ ẹ̀yin náà kúkú mọ bí ọmọlẹ́wà ṣe máa ń fi ìfẹ́ hàn sí mi tèmi ò láǹfààní láti lè máa fi ìfẹ́ hàn sí lórí ọ̀rọ̀ ìwé tí mo dẹ̀ ń kà náà ló fà á mọ́ mi ntẹ́yìn náà bá wá rí sí kẹ́ ẹ sọ ma. Adigun sọ́ọ̀sá ti ìbá lásìkò. Mi ì sin kankan pẹ̀lú ẹ̀ o. Torí ọ̀rọ̀ tá àáfàá sọ a lè fojú rẹ́ náà rẹ o àáfàá sọ ipò ọ̀gbọ́dọ̀ bẹ́ẹ̀ nìkankan ní àjọṣepọ̀ torí ìgbà tó o bá máa ṣèdánwò wo ọ̀rọ̀ tí ọmọlẹ́wà sọ ọ̀rọ̀ èṣù pátápátá ni má gbà tiẹ̀ o wọ́n ní ọmọgbọ́n tó fi mọ̀ ṣe báyìí títí èmi náà ó sì lọ ọ̀dọ̀ àáfàá tí n bá lọ ọ̀dọ̀ àáfàá tí n bá gbọ́ lẹ́nu ẹ̀ á tó mọ̀ tá a fẹ́ ṣe sọ̀rọ̀ mi yí ọ dákun mọ́ bá alájọṣepọ̀ o mọ̀gbọ́n tó fi mọ̀ tù títí a fi dọ́dọ̀ àáfàá tá a fi bọ̀ o. Bọ̀ mọ́mì dúwẹ̀ tí yàyẹn fi ń sọ̀rọ̀ sí ló jẹ́ kí mi náà gbìyànjú nǹkan yìí wò ẹ jẹ́ kí. Ohun tí mo mọ̀ ni wípé mọ́ bá alájọṣepọ̀ o ohun kan tó dá mi lójú ni wípé èmi tó jẹ gbèsè òun ní ọ̀sán èmi ni mo jẹ gbèsè èmi ni wọ́n san sùúrù ni ó ṣe fún mi só ti yí ọ. Mo fọlọ́ ọkọ̀ dá wọ́n ti lọ wọ́n ti lọ ọ̀dọ̀ rẹ wọ́n ti gbàṣẹ kankan pọ̀ mọ́ ọgbọ́n tó fi mọ́ ẹ. Ẹwà kan fìdílé àdùdù tán gbòde o gbogbo wa pátá. Àfà ẹ̀lẹ́sà. Ìyá. Yẹ̀sà. Ìjọ mẹ́ta. Ẹ̀sà. Ìpẹ̀lẹ́ mú. Ẹ̀pẹ̀lẹ́sà. Sọ́wọ́ yẹ̀sà. Ẹ̀gbẹ́ rí mi. Ṣé kò sí? Àfà ẹnìkan ni mo jẹ lówó owó yẹn dẹ̀ ti fẹ́ dìtìjú sí mi lọ́rùn mo wá ní bọ́lẹ̀ ẹ̀ lè bá ń wá àájòsè sí i tí ẹni yẹn á fi gbàgbé owó ẹ̀ títí tí mo fi máa rí tí màá dẹ̀ fi dá padà fún. Ìyá ẹ̀ṣẹ̀ ńlá lè lè jẹ ẹ ti gbàgbé ni pé bí ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n owó afọ́jú bá ti sọnù lọ́pọ̀ ọwọ́ rẹ ti ṣòro lóòótọ́ o àjò ìwà o ara àkísà ńlá hàn tó táwọn wíìsì tá a bá sì hàn tán ẹja gbígbẹ látọ̀nù àkísà ńlá tán gbogbo lábàásọ síbi tí eku ti lè gbé tẹ́kù báyìí lè wọ́ láti ibi tá a sọ sí síbòmíì báyìí ní àyàn ayé yìí o Àlùkùránì Ọlọ́run ẹ lè pàdé ara yín kó tún sẹ́yìn lówó mọ́ ṣùgbọ́n lọ́rùn ń kọ́ ní tí mo lè gbìyànjú láti ṣe fún yín lórí ẹ kò ju bíbọ́ àṣírí lọ tá a ṣe àjò ìbò àṣírí fún yín tẹ́ fi dá owó olówó tẹ́ fi dá padà pẹ̀lú owó kò jù bá lọ ìyá wa o. Ẹ ṣeun àfà bóyá tún lè bá mi wo ilé ìṣe ọmọ mi tí mo mú wá sọ́dọ̀ yín jọ sí Àdìgún àfẹ́sọ́nà rẹ̀ ìgbà náà ó sọ wípé òun àbá mi wá owó yìí pé màá dá padà fólówó àmọ́ kọ́kọ́rọ́ kan bí yín ajá jẹ́ àfà. Kẹ́ni. Ó láfitọ́ ọmọ mi bá bùn lásìkò pàápàá jùlọ kán bọ̀ lé wa lálẹ́. Ìyá iṣẹ́ ìsùn pátápátá ilé tí a máa wúre o pé rírí wo ogun ò ṣeé rí ìgbúrò ogun òwúyàn àtúbọ̀tán ọ̀tẹ̀ òṣùwọ̀n rí àbájáde ogun ọ̀dà. Ìyá kẹ́ ẹ yá wá ọ̀nà tẹ́ gbàdé náà kí nǹkan kan mọ́ dà wọ́n pọ̀ ni torí àṣeyọrí ọmọ yẹn ni wọ́n ṣe ti gbó kò jù bá ń lọ. Fà mo dúpẹ́ o mo rí iná o ẹ ṣé o mo dúpẹ́ o ẹ kílé o ẹ ṣeun o. Eré tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni lóye àdùdù tó ń gbòde o eré aládùn eré olóyin mọ̀mọ́ àdùdù tó ń gbòde o àsìkò ti tó eré ti bẹ̀rẹ̀ nìyẹn àdùdù tó ń gbòde o ọgbọ́n ọlọ́gbọ́n òun la fi ń ṣọgbọ́n àdùdù tó ń gbòde o ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ń kíyèsára àdùdù tó ń gbòde o àsìkò ti tó kájọ kọ́gbọ́n kún ọgbọ́n àdùdù tó ń gbòde o àsìkò ti tó ó yá ká fi mọ̀ kún. Báwo ni ọmọlẹ́wà? Mo fine. Ṣé o tiẹ̀ kí mi rárá o kàn dédé touch mi bẹ́ẹ̀. Wo mi ti dé sí ẹ lọ́rùn
In fact, ó dọ̀là kí n tó lọ. Everything I need, including oúnjẹ, ó ti wà nínú bag mi. Owó tó dẹ̀ sọ yẹn, èsì kò dání. Kò sí wàhálà, o lè gbé àga kan bẹ̀rẹ̀ kó fi jókòó sí ìwà náà. Wo, jẹ́ ká wọlé, ká tango. In fact, mo máa kẹ́sẹ̀ fún ẹ tán ni. Tí ogun bá dé downstream sector, wàá dúpẹ́ lọ́wọ́ mi. Ọmọlẹ́wà mo understand ẹ dáadáa o. Ìtumọ̀ òwe lè tó ń sọ sí. A ní kó gbága kó jókòó ká sọ nǹkan tá a bá fẹ́ sọ. Ṣé ìkànnì ó dìgbà tá a bá tó wọnú ilé ká tó sọ̀rọ̀. Ibi báyìí tí mo wà yìí mò ń enjoy yẹn bá jẹ́ bó ìwà yìí. Mò ń gbádùn ẹ̀ gan. Ìwé mò ń kà lọ́wọ́. Ọmọ agbọ́dọ̀ màsìkò iṣẹ́ yàtọ̀ sí àsìkò eré náà. Ilé tá a bá tó fẹ́ sọ tó bá ṣẹ́kù bí àga ká jókòó bí àìkú lè jẹ́ ká sọ. Irú ọ̀rọ̀ wo la lè sọ́nù yàrá? Ilé pìtà láti máa sọ òkè o. Ẹ ọmọlẹ́wà mo fẹ́ kó try láti understand mi so ti gbọ́. Nǹkan tí mò ń try láti sọ fún ẹ ni pé bí mo ṣe wà yìí mo ní ìgbélé àdúrà kékeré kan pẹ̀lú àwẹ̀ àti àdúrà lórí ọ̀rọ̀ ara mi náà dẹ̀ ni mo dẹ̀ fẹ́ kó o mọ̀ sọ̀rọ̀ mi kémi náà dẹ̀ mọ̀ báyìí mọ̀ sọ̀rọ̀ ẹ̀ ni. Ọmọlẹ́wà ọ̀rọ̀ mi ò ju báyìí lọ jọ nítorí tọ́lọ́run nǹkan yẹn ò ní ṣe é ṣe lónìí jọ mo bẹ̀ ẹ́ ni. Mo mọ̀ pé ò fẹ́ràn mi èmi lẹ́nìbọ̀dì tó máa ti ń pè lóbìnrin. With all this good signal mo ní kó wọlé kó lọ́ọ̀gì sí hotmail ó sọ fún mi pé server down ó dáa o. Ọmọlẹ́wà má bínú náà káti ẹ̀gbá gbọ́ pé òun bínú sìn tọwọ́ tó tiẹ̀ bá mi sọ ńkọ́ fún mi 15,000 naira kí n tiẹ̀ kó sọ́wọ́ kí n fi lè tán sọ̀rọ̀ tí mo ní. Owó ẹ máa wẹnu ẹ owó kọ owó ni àwọn obìnrin oníranù tó ń kó káàkiri tó jẹ́ kó ráyè tèmi yẹn àwọn ní kó wá lọ kó lọ gbowó lọ́wọ́ wọn. Ọmọlẹ́wà dúró náà aláì ti pọ̀ jù náà ó dẹ̀ jọ. Ọmọlẹ́wà pọ̀ kí ló dé ojú ẹ̀ máa wọ́n rẹ lọ́wọ́. Àmọ́ mi ẹ̀ bá mi pé ní ẹ pé kótó adébàjẹ́ kó lẹ tún ní kí ló ṣẹlẹ̀ ẹ bá mi pé. Ẹ wò mọ́mì ọ̀rọ̀ tí àáfàá báyìí mi pẹ̀lú yín sọ ni mo bá sọ ń bẹ̀ yẹn ń sìn ló bẹ̀rẹ̀ sí ní hàlà mọ́ mi ló ń bínú sí mi náà. Ó ní dandan láwọn ọgbà pé ká wọlé kájọ lọ ní àjọṣepọ̀ mo dẹ̀ sọ fún pé mi ò sí lórí ọwọ́ tó ń bá mi sọ yẹn pé kó gbàgbé ẹ̀ ó ní irọ́ láláyẹ̀ èmi tí ń fẹ́ lómi lẹ́yìn ònìyẹn kankan bẹ́yẹn bó ṣe ń bínú nìyẹn ńlọ́jẹ́ kó máa bínú lọ́nà. Ọmọ tó ṣẹlẹ̀ fílẹ̀ o iṣẹ́ èṣù lélẹ́yìí o jẹ́ kó lọ kúkú bá nǹkan tá a fà sọ fún ọ jẹ́ kó lọ wàrí mi. Àmọ́ mi ẹ̀dẹ̀ ń sọ báyìí ẹ má jẹ́ kó lọ ẹ̀dẹ̀ ẹ tiẹ̀ bá mi pé padà náà kó tiẹ̀ gbọ́ tẹnu yín náà. Wo èmi wọlé lọ jẹ́ ká wọlé lọ sílẹ̀ jẹ́ kó máa lọ. Ẹ jẹ́ kí n kówó níbẹ̀. tó gbòde o ọmọdé ilé gbogbo yín ẹ súnmọ́ bí àdúdú tó gbòde o ẹ̀yin àgbààgbà ẹ wá kan fìdílé àdúdú tó gbòde o gbogbo wa pátá ló yẹ ká jọ wò ó àdúdú tó gbòde o ìrírí ńlá. Ẹ lẹ́lẹ́ o. Ọ̀rẹ́ mi Ìyá àdìgún. ẹ kújọ́ mẹ́ta ẹ má bínú sí mi owó tí mo fẹ́ gbà ni ò tí ì bọ́ sí i mo fi ọ́ sọ́kàn wọ́ ojú òkun mi láti jọ ẹ̀ ọ̀nà tí wọ́n gbà lówó rẹ nìyẹn ẹ dákun mo sanwó ẹ dákun. Ìyá àdìgún ṣé orí dákúndákùn náà mo sì wà dákúndákùn náà mo fẹ́ jẹ mo béèrè ní ó dijọ́ lónìí tí ọjọ́ mẹ́ta mi ti pé. Ìjẹta ni mo mọ̀. Ìjẹta ló ti pé Mo mọ̀. ó dìjàrún lónìí wọ́n sanwó yín wọ́n sanwó ìjọ ló tó san. Mo sanwó ẹ̀ títí ijọ́ mẹ́ta ọ̀rẹ́ mi bọ̀dá ẹ dákun ẹ bá mi bẹ̀. Títí ijọ́ mẹ́ta. Títí ijọ́ mẹ́ta ẹni tí ó fún mi lówó ni wò rí ẹ dákun. Ọlọ́run ó jẹ rí. Bọ̀dá ẹ bá mi bẹ̀. Bọ̀dá ẹ ṣiṣẹ́ yín bí iṣẹ́. Ìyá àdìgún mo fẹ́ rí ní station wa. Ọ̀rẹ́ mi ọlọ́pàá ló fi wá mú mi. Ẹni tá a bá lè mú ọlọ́run lábẹ́ ẹ̀ tì àwọn tó lè gbìjà mí ni àwọn mo rè é pé àbọ̀ ọ̀gọ́bí ṣé ọ̀fẹ́ san mọ́ ni àwọn tí ọba ń gbà ní ọwọ́ á nítorí owó mo fọlọ́pàá mú ọ ṣé kò tó torí. Mọ́mì ẹ ti ẹ̀ wojú èmi náà. ilé mo rí ọ̀rọ̀ Adigun. Mọ́mì ẹ dákun torí Ọlọ́run wọ́n á fún ilówó yẹn fún ọ lásìkò díẹ̀ sí ẹ jọ wọ́n ń sáré nítorí. àsìkò díẹ̀ sí èwo Adigun wọ́n dà sí o torí ńgbà tí ń dùn tí gbogbo ẹ̀ ń sẹ́yìn ń wọ́n bá ń jẹ́ o àìlọ́rùn ògòǹgò kì í sì sẹ́gbẹ́ agilítì ìwọ́wọ́ bí tẹ́ wà níbi wóróbo tèmi ń tà ni mo ti rówó tí mo yẹ dájọ́ tí mo fi bò láṣìírí ó sì fẹ́ tú èmi láṣìírí ẹ mọ̀ wà tún láṣìírí Adigun
gbé ẹnu rẹ lọ́wọ́ bá ọmọ ìgbà ìyá rẹ ń jẹ gbèsè ìyá rẹ ń gbèsè mọ́ wá mú ọ̀yá. ọ̀gbẹ́ni Àdìgún ẹ̀ ń fi àròyé yín dá wa dúró ìyá ẹ jẹ́ ká lọ. ọ̀yá ẹ kò sí ẹ̀yin ni ọlọ́pàá tí wọ́n wá mú un. bẹ́ẹ̀ni. ẹ̀gbọ́n ẹjọ́ ẹ ti jẹ́ gba jíjì díẹ̀ lọ́wọ́ mi náà kẹ́tì ẹ̀ fi wọ́n lẹ̀ wá fún wọn lówó wọn títí ọ̀tún láyé tó tó yọ lọ. ọ̀gbẹ́ni ṣé èsì pò sí èrè. ọ̀dọ̀ bẹ́ẹ̀. àbójà wèrè ni ṣé àwọn ọlọ́pàá kéékèèké atẹnujẹ lọ pè mí ni. ìyá ẹ̀ dá wa dúró gbà mí. ẹ máa wá sí wọn ẹ̀gbọ́n. gbèsè náà ni ó san. ẹjọ́ náà. ẹ dákun wọ́n san. ẹ dẹ̀ ṣe sùúrù fún mi. òwò kí ni gbogbo wàhálà ẹ báyìí kí ló ti máa ń ṣèyàrí sí wèrè gan á lè torí owó ìwọ lórí wàhálà gbogbo ilé báyìí oh God bóyá kí n ṣe wá lọ sọ́dọ̀ bàbá báyìí o mo lù dárí ti fẹ́ rà dúró owó yìí mo dẹ̀ ní kí wọ́n jẹ́ kí n lọ sọ́dọ̀ ọmọlẹ́wà wọ́n ní kí n má lọ sọ́dọ̀ ọmọlẹ́wà má lọ sọ́dọ̀ ọmọlẹ́wà ẹni náà ló ti délẹ̀ ń sìn àwọn awówó ni yàrá ti fọlọ́pàá mú wọn lọ́hùn. ẹ yẹ kí n san fún un kì í ṣe pé mi lówó tí mo lè san fún un but ẹni tí mo gbé ọ̀kadà fún pé kó máa bá mi ṣiṣẹ́ kí n lè máa rówó ó bá gbọ́kadà lọ látijọ́ mi ìrí rárá. ẹ gbọ́kadà fún yẹn kó máa bá yín ṣiṣẹ́ bẹ́ẹ̀ni ó lè sá lọ kí lórúkọ ẹ. Síkírù ni sà. Síkírù. bẹ́ẹ̀ni sà. ṣé kì í ṣòro owó Tádìgún bá mi sọ nìyẹn 15,000 naira. ìyẹn ni kó ti dọ́jú ó ti sọ fún ọ kí ló tọ̀ wá fún. bọ́dá mi ẹ̀yin náà mọ́ Tádìgún lágídí nǹkan tí mo ní kó ṣe èmi náà bẹ́ẹ̀ fọwọ́ mi sápò. ojú 15,000 lọ nà ọtọ́ bá lẹ̀ ní fẹ́ra tẹ́ bá fẹ́ra ń kọ́ ọ̀rọ̀ adá o. láìtàlẹ̀ Àdìgún orí nǹkan kan ṣé màá máa tẹ̀ ẹ́ ni Ọlọ́run ọba gbọ́ kó orí nǹkan kan mo rí Àdìgún plain báyìí ó sàn pé tó jókòó sí kò jìnnà sọ́dọ̀ mi Àdìgún jókòó fẹ̀yìntì báyìí ó fọ́ sẹ́nu báyìí ó wá mú dìbẹ́rù ní wá ń jẹ́ mo ní iná bọ́ ẹrù àwé iná wà láìtàlẹ̀ kò sẹ́ni tó rí nǹkan kan ṣé omi nẹ̀ wà láìtàlẹ̀ Àdìgún orí nǹkan kan. nǹkan tó wà ń try láti sọ ni pé Àdìgún ò ṣiṣẹ́ rárá. ẹgbẹ́ o ọ̀gbẹ́ni bó ní lẹ́yìn. ibi ìbàlẹ̀ ilé wa sá. dódódódó ṣé pé ilé yín níbí làwọn à ń gba kọ́nàkọ́nà káàkiri. má bínú sá. ó ti já pẹ̀lẹ́ ó ti sá yọ tí ó ṣe. má bínú sá. ẹgbẹ́ mi ní Síkírù. rárá. ẹ̀gbọ́n ọmọ tí wọ́n mú tí wọ́n lọ́ fọ̀kadà gbá yẹn. bọ̀bọ̀ ọmọ ọ̀daràn yẹn. bẹ́ẹ̀ ni mo wá lọ ọ̀dọ̀ wọn gbà tí mo débẹ̀ mo ní mo fẹ́ rí wọ́n ní n ò lè rí mo ní mo fẹ́ béèlì rẹ̀ wọ́n ní n ò lè béèlì rẹ̀ gba mo wá wíwíwí tó sùn mí mo bá ní ọ̀dà náà mo fẹ́ rọ̀gà ní a bá sọ̀ǹgọ̀ mi sọ́nà ọ́fíìsì bíi pé kí n wá báyìí. sẹ́yìn gangan lẹ bí ọmọ yẹn. èmi náà mo bí torí àbíkán ìyá wa ni èmi sì là kọ́ bí èmi náà mo kú ń bàbá fún. ká ní ẹ sọ fún mi bẹ́ẹ̀ lẹ bí ni màá sọ fún mi pé ẹ̀rọ ọmọ bí o. èmi Síkírù tí ń jẹ́ Pàṣówò wọn dá mi mọ̀ ni. arákùnrin kan wà ní àhámọ́ ọmọ kan wà ní dùbúlẹ̀ àìsàn ṣé ẹ wá rí èyí tó wà ní àhámọ́ ẹ̀ àfàìmọ̀ kó mọ̀ sí pé ibi tí ó mọ̀ gbé lóde hùn tí ò bá wá lọ rèé bẹ́ẹ̀ ni ó sẹ̀ àfàìmọ̀ kó mọ̀ yìí pé báyìí náà ni ó mọ̀ wà lọ. bàbá wa láì tá láàárọ̀ bá jó dààmú Síkírù alálẹ̀ ò ní gbà tí àwọn yẹn bá ń ṣe eré ní orí ìpẹ́ Síkírù ò ní bá wọn ṣe téèfù jáde báyìí. Ẹkún ìgbádùn eré àdùndùntàn
eré aládùn eré akọ́nilọ́gbọ́n àṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ nínú àpò ni bí dúdú ni bí funfun ni o kò sẹ́ni tó yẹ eré sì ń tẹ̀síwájú o kò tán síbẹ̀ o. ẹ kú ìgbádùn eré àdùndùntàn eré aládùn eré akọ́nilọ́gbọ́n àṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ nínú àpò ni bí dúdú ni bí funfun ni o kò sẹ́ni tó yẹ eré sì ń tẹ̀síwájú o kò tán síbẹ̀ o. ẹ kú ìgbádùn eré àdùndùntàn eré aládùn eré akọ́nilọ́gbọ́n àṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ nínú àpò ni bí dúdú ni bí funfun ni o kò sẹ́ni tó yẹ eré sì ń tẹ̀síwájú o kò tán síbẹ̀ o. ẹ kú ìgbádùn eré àdùndùntàn eré aládùn eré akọ́nilọ́gbọ́n àṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ nínú àpò ni bí dúdú ni bí funfun ni o kò sẹ́ni tó yẹ eré sì ń tẹ̀síwájú o kò tán síbẹ̀ o. ẹ kú ìgbádùn eré àdùndùntàn eré aládùn eré akọ́nilọ́gbọ́n àṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ nínú àpò ni bí dúdú ni bí funfun ni o kò sẹ́ni tó yẹ eré sì ń tẹ̀síwájú o kò tán síbẹ̀ o. ẹ kú ìgbádùn eré àdùndùntàn eré aládùn eré akọ́nilọ́gbọ́n àṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ nínú àpò ni bí dúdú ni bí funfun.